kí gbogbo ẹni tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi á máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, ẹni bá rírun ẹ jẹ́ ká sọ pa rírun. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì tó bá dọ̀rọ̀ ìwé àtegbò. Ó wu Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Nítorí máa ń ṣe lórí social media òun náà ni pé máa rán àwọn ọmọ Yorùbá létí pé ẹ má jẹ́ ká gbàgbé àṣà wa. Àwọn òyìnbó tí wọ́n gbé ẹ̀sìn wá bá wa, àwọn náà ní àṣà wọn tí wọn ò sì fi sílẹ̀. Òyìnbó Ọlọ́run fún wọn ní ọgbọ́n gan, bẹ́ẹ̀ sì ni Ọlọ́run fún àwa kankan ní Áfíríkà náà lọ́gbọ́n tiwa. Òyìnbó tó wá bá wa tó sọ pé ohun táwọn baba ńlá wa tó ń ṣe nígbà yẹn wọ́n ní pé kò dáa. Wọ́n sọ pé ifá ò dáa, wọ́n létùtù ò dáa, wọ́n ní gbogbo táwọn baba ńlá wa ń ṣe wọ́n ní kò dáa. Wọ́n á gbà lọ́wọ́ wa, wọ́n gbé Bíbélì lé wa lọ́wọ́. Lẹ́yìn àìmọye ọdún òyìnbó fúnra wọn wá ń kọ́ ifá, wọ́n ń kọ́ ètùtù. Wọ́n wá ń sọ pé ní àwọn ìlú kan àwọn ò fẹ́ gbọ́rọ̀ Jésù bẹ́ẹ̀ mọ́. Ó yẹ kẹ́ ti mọ̀ pé alábòsí ni àwọn òyìnbó. Kó tó di pé wọ́n máa wá gba ìṣẹ̀ṣe tiwantiwa mọ́ wa lọ́wọ́, ẹ yẹ ká máa gbé àṣà tiwa lárugẹ. Ẹ yẹ ká máa gbé àṣà tiwa lárugẹ. Èdè ó ṣe pàtàkì nínú ẹ̀yà. Ẹ má jẹ́ kí èdè òyìnbó kó bo ti Yorùbá mọ́lẹ̀. Àwọn ọmọ wa tó bá ti jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ kó máa kọ́ Yorùbá, tó bá jẹ́ ọmọ Yíbò ẹ jẹ́ kó kọ́ Yíbò, ẹni tó bá jẹ́ ọmọ Haúsá ẹ jẹ́ kó kọ́ èdè Haúsá. Àwọn òyìnbó ọgbọ́n náà fẹ́ fi gba gbogbo nǹkan ta ní láfíríkà lọ́wọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ ìlú òyìnbó ni ò ní nǹkan kan. Àtàrà France ilẹ̀ máa ti mọ̀. Ẹ wo ohun táwọn àti Burkina Faso ń bára wọn fà. Ẹ rí bó ṣe àfẹ́tì France. Ó túmọ̀ sí pé láìsí àwa ẹ̀yà dúdú kò lè sóyìnbó. Má yẹ kán máa mú wa jẹ bí iṣu. Àṣà tiwa ó yẹ ká máa gbéga. Èyí ló mú wa dá ẹgbẹ́ kan sílẹ̀. Ẹgbẹ́ náà là ń pè ní Association of Africa Tradition and Culture. Dr. Lékan Sàlámì òun ni Ọlọ́run lò láti dá ẹgbẹ́ náà sílẹ̀. Gbogbo ìlú pátápátá tọmọ Yorùbá tán wà wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. Mẹ́mbà ẹgbẹ́ yìí wọ́n lé ní 200 for now. Kí là ń ṣe nínú ẹgbẹ́ náà? Òun náà ni pé ní tí wọ́n bá mọ̀ nípa àṣà ìbílẹ̀ Yorùbá ó máa sọ ń bẹ̀. Pàápàá jùlọ oògùn ìbílẹ̀. Tó bá yẹ pé oògùn tó lè help aláboyún tó bá fẹ́ bímọ òun ni wọ́n mọ̀. Èmi náà mọ oògùn tó lè help ọkùnrin láti bọ́ fún obìnrin sùn kó doyún. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹlòmíì wà, oògùn téèyàn lè fi rí ìyàwó òun ló mọ̀. Bá ṣe wá kóra wa jọ yẹn, nǹkan tí kálukú bá wá ní àwa fi ń ṣe ara wa lóore. Kì í ṣe ẹgbẹ́ jìbìtì, bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe ẹgbẹ́ ìmùlẹ̀, kì í ṣe ẹgbẹ́ ọmọ Yorùbá lásán. Ìpè ká kàn máa fi ta bá mọ̀ ní ìmọ̀ ká máa fi ran ara wa lọ́wọ́ ni. Ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà lénìí. Tẹ́ bá fẹ́ darapọ̀ kò nira. Ẹ̀yin kàn sí Dr. Lékan Sàlámì lórí WhatsApp nọ́mbà mi 08028565188. Ṣùgbọ́n ẹ má pe nọ́mbà yẹn, WhatsApp nìkan òun ni nọ́mbà yẹn wà fún. Ẹ tó bá ti pe nọ́mbà náà èmi ò kí ń dá wọn lóhùn dáadáa, máa rí wọn bíi aláìgbọràn. Ìdí tí mo fi ní kẹ́ má pe nọ́mbà náà kì í ṣe takọ, kì í ṣe ti ìgbéraga. Èèyàn tó fẹ́ pe nọ́mbà yẹn ó pọ̀ rẹpẹtẹ. Bí wọ́n ṣe ń pè ẹlòmíì náà ń pè. Báwo la ṣe wá fẹ́ ráyè bára wa sọ̀rọ̀ dáadáa? Ṣùgbọ́n tó bá gbé WhatsApp nọ́mbà òun ni o send. Tó bá gbé WhatsApp message ló send. Bí mẹ́sẹ̀gì tiẹ̀ bá ti wọlé tẹlòmíì náà wọlé, a lè dára wọn lóhùn lẹ́yọ kọ̀ọ̀kan. Iṣẹ́ kan mo fẹ́ kọ́ wa lónìí. Kí ni iṣẹ́ náà? Ni pé iṣẹ́ yìí wúlò fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Pàápàá jùlọ àwa tó yẹ pé a kì í ṣe babaláwo, a kì í ṣe oníṣègùn tó ṣe pé adáhunṣe ni wá. Kí ni babaláwo, kí ló oníṣègùn, kí la dáhunṣe? Ẹlòmíì àti ẹ̀ wò pé kankan náà gbogbo ẹ̀ ṣe bí gbogbo náà máa ń ṣoògùn. Rárá, kò rí bẹ́ẹ̀. Kì í ṣe kan náà. Ẹni tí ó bá ń dá ifá òun náà ń pè ní babaláwo. Ifá kì í wá ń ṣe nǹkan téèyàn ń kọ́ bí lẹ́sìnì. Rárá, àwọn babaláwo òun náà máa ń dífá. Àwọn náà máa sọ ètùtù tó bá bá ìṣòro èèyàn mu tó ń tàn tó máa ṣe ètùtù. Ó ṣeé ṣe kí babaláwo máa ṣoògùn, ó sì ṣeé ṣe kó má ṣoògùn. Babaláwo kì í ṣe téèyàn mú ní business. Ìpè ní àwọn tí wọ́n bá ń ṣe ẹ̀sìn ìbílẹ̀
àwọn nìpè yẹn ló máa ń wà lórí wọn láti lè jẹ́ babaláwo àbí ẹni tó bá ba nílé tó náà sì pinnu pé ọ̀nà tóun fẹ́ tọ̀ lélẹ̀. Babaláwo kì í ṣe ẹni tó kàn wá ẹni tó máa jẹ lásán, ẹni tó ń ṣe ẹ̀sìn ẹ̀ bí àwọn àfáà bọ́n ṣe wà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, táwọn pásítọ̀ wà nínú báwọn àfáà bọ́n ṣe wà nínú ẹ̀sìn mùsùlùmí, táwọn pásítọ̀ wọ́n wà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, bẹ́ẹ̀ ni babaláwo náà jẹ́ nínú ẹ̀sìn ìbílẹ̀. Ṣé a mọ̀ pé ẹni tó bá sọ òótọ́ nínú àwọn pásítọ̀ kì í ṣe ẹni tó fẹ́ jẹ ló ń wá, tó bá fẹ́ tẹ̀lé ìlànà Jésù, irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀sìn tiẹ̀ ló ń ṣe yẹn. Àfáà náà, àfáà kì í ṣe ẹni tó ń wá ẹni tó máa jẹ, ẹni tó ń wá lọ́nà àti tẹ̀lé nǹkan tí ànábì wọn tó gbé kalẹ̀, òun ló ń jẹ́ àfáà. Bákan náà ni babaláwo jẹ́. Babaláwo kì í ṣe ẹni tó ń wá ẹni tó máa jẹ. Ẹni tẹ́ bá wá ti rí tó yẹ pé ó pe rẹ̀ ń babaláwo ṣùgbọ́n tó máa jẹ ló ń wá, scammer ni. Àti pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọn kì í, tí wọn bá ti dá nǹkan mọ̀ tó bá tẹ̀lé tí mò ń sọ yìí, wàá tètè mọ̀ pé ní kì í ṣe babaláwo. Babaláwo ibi ifá ètùtù òun náà ti máa ń ba babaláwo bí kán da ọ̀pẹ̀lẹ̀ kán rúbọ nǹkan kan, ìlànà babaláwo nìyẹn. Ṣùgbọ́n ẹni tó bá yẹ pé oníṣègùn ni, business ni ìṣègùn, ó lè jẹ́ Christian lẹ́ni yẹn, ó lè jẹ́ Muslim lẹ́ni yẹn tó wá ń ṣe ìṣègùn, business yẹn òun ni ìṣègùn, òun làwọn òyìnbó máa ń pè ní physician. Ṣùgbọ́n adáhunṣe olópọ̀jù láyé ìsìn. Ta ni adáhunṣe? Adáhunṣe ni àwa tó ṣe pé a gbọ́ fídíò tán ti sọ oògùn kan, àwa wò pé jẹ́ ń gbọ́ṣẹ́ oògùn yìí wò. Adáhunṣe ó ń dáhùn ṣe ni, kò júbà òrìṣà kankan, kò ní òrìṣà kan tó ń tepo sí, kò ní nǹkan kan tó jọmọ́ ẹ̀sìn nínú ohun tó ń ṣe. Ó ń ṣe bísínẹ́sì tiẹ̀. Òun ni babaláwo, ó ní oníṣègùn. Ṣùgbọ́n adáhunṣe kò ní nǹkan kan, kò ní background kankan, kò ní backup kankan, wọ́n kàn post iṣẹ́ kóhun ṣe ni. So ibi tí mo ti wá lọ sórí ọ̀rọ̀ yìí òun náà ni pé àwọn tíṣẹ́ tí mo fẹ́ sọ yìí tó wúlò fún jù. Ẹ mọ̀ pé ẹni tán rí tó yẹ pé kì í ṣe babaláwo tó ń gbé apẹ̀ka ná, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkà náà máa fẹ́ try ẹni yẹn pé a tẹ̀ fẹ́ wo bó ṣe tó. Kí wá ni èèyàn lè lò tó ṣe pé tán bá gbé ẹyẹ wò gbogbo tán bá sà kò ní ràn ẹ́, òun mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ògùn tí kì í jẹ́ kí aburú kó ran èèyàn, àṣàsí kò ní ran èèyàn. Kí wá ni ó rọrùn láti ṣe? Ewé kan wà tá a máa ń pè ní ewé ọ̀sẹ́pọ̀tù. Ọ̀pọ̀lọpọ̀ wa náà la mọ̀, ó máa ń wù káàkiri àdúgbò. Ọ̀sẹ́pọ̀tù. So ewé yẹn àwa kó jọ àjẹkù pọ̀ dáadáa. Àwa fi odidi atare kan a fi sí. Ewé ọ̀sẹ́pọ̀tù yẹn ẹ jẹ́ ká gbìyànjú kó yẹ pé a máa wu tìdítìdì ni, kì í ṣe pé a fẹ́ lọ já. Ìwọ̀nba tí a bá rí pé a rí wú, a wú. Ìjọ́ tí a bá wá wú, òun náà la gbọ́dọ̀ jó o. Tá bá wú díẹ̀ bí àtúlọ wú díẹ̀ bí a ṣáà wú tó yẹ kó máa pọ̀ dáadáa. Ẹ jẹ́ ká wá kòkò ńlá kan ká wá kó sí, a fò dídí atare kan jó. Tá bá ti jó tán, ẹ jẹ́ ká lọ̀ ọ́, ẹ jẹ́ ká máa fi fọ́kọ mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Gbogbo aburú tí àwọn ọ̀tá bá ń sà kò ní ràn wá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ má gbàgbé pé Dr. Lékan Sàlámì ló ń sọ fún wa pé àṣà Yorùbá ojúṣe gbogbo wa ni. Á dára fún wa o.